kí yín káàbọ̀ sí orí ètò wa àṣà tèmi tìrẹ. Lábala ẹ̀ní kí ni mo mú tọ̀ yín wá? Ẹní a fẹ́ sọ pa ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ àti oṣù tó wà nínú ọdún nílẹ̀ Yorùbá. Kí là ń pè January, February, March, April, May, June, July, August, September, October, November, December. Kí là sì ń pè Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday nílẹ̀ Yorùbá. Òun ni a fẹ́ sọ nípa rẹ̀ ní òní. Àìkú Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Àìkú Sunday, Ajé Monday, Ìṣẹ́gun Tuesday, Ọjọ́rú Wednesday, Ọjọ́bọ̀ tàbí ọjọ́ Àlàmísì Thursday, ọjọ́ Ẹtì Friday, ọjọ́ Àbámẹ́ta Saturday. Báwo la ṣe wá ń sọ oṣù nínú ọdún nílẹ̀ Yorùbá? Lẹ́ẹ̀rẹ́ náà kì í gbé èsì bí òkun jù Agẹmọ Ògún Ọ̀wẹ́wẹ̀ Ọ̀wàrà Bélú Ọ̀ṣẹ́rẹ́ January, Ẹ̀rẹ̀lé February, Ẹrẹ́nà March, Igbe April, Èbìbí May, Òkúdù June, Agẹmọ July, Ògún August, Ọ̀wẹ̀wẹ̀ September, Ọ̀wàrà October, Bélú November, Ọ̀pẹ. Báyìí la ṣe ń fi àwọn oṣù nínú ọdún nílẹ̀ Yorùbá àti bí a ṣe ń gbé ọjọ́ nínú ọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá. Ǹjẹ́ ẹ̀yin ará nílé, ǹjẹ́ ìwọ mọ oṣù tó wà yìí nílẹ̀ Yorùbá? Ǹjẹ́ ìwọ mọ̀ bí? Ọjọ́ ọ̀sẹ̀ òní, ǹjẹ́ ìwọ mọ̀ bí? Má ṣe gbàgbé wípé Yorùbá dùn lédè, Yorùbá dùn láṣà, oyin mọ́mọ́ ni. Kò síbikíbi tó lè lọ, kò síbikíbi tó lè dé. Má gbàgbọ́ wípé ọmọ Yorùbá ni mí tọkàntọkàn, pẹ̀lú ìgbéraga, pẹ̀lú ayọ̀, pẹ̀lú ìdùnnú ni kó máa fi hàn jákèjádò wípé ọmọ Yorùbá ni mí. Èyí ni mo wá fi tayọ̀ tìdùnnú kí yín wípé ó dàbọ̀ pẹ̀lú èmi ọmọ yín omidan Mítádé. Èmi lọmọ wọn níjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì Ìjẹ̀ṣà orí ìdí ìṣáná ilé lẹ́rú ọmọ wá tí mo ná roko. Èmi lọmọ wá ọmọ òbòkun ọmọ ògèdègbé agbégungbọ̀rọ̀ adìpọ̀npọ̀n lójú ológun. Ẹ má ṣe gbàgbé pé tẹnitẹni tàkísà ìta àtọ̀. Má ṣe gbàgbé Yorùbá tó pé Yorùbá dùn lédè ó dùn wọn. Lórí ètò wa àṣà tèmi tiẹ̀, Ayọ̀ àti irun sọ fún yín pé ó dìgbà kan náà, ire o. Ọya oríire.